Ọmọ ìyá mi, tí o bá ti ń rí fídíò yìí, oṣó ni mo fẹ́ fi kọ̀. Kò dá ká fi òṣì lògbà láyé. Bẹ́ẹ̀ sì ni, òṣì ò ṣe é mú lọ́rẹ o. Kò ṣe é bí àlù gan pẹ̀lú. Ọlọ́run má fòṣì ta mí, má fòṣì tẹ ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ mi àti ẹ̀yin tí ẹ̀ bá mi pín ètò yìí, tí ẹ̀ bá mi share program yìí. Jọ̀ọ́ subscribe sí YouTube mi kó tó di wípé o ṣe program yìí. Agbami Àsínlá Òdodo TV, òun ní mò ń jẹ́. Tí gbogbo ayé sì mọ̀ mí sí orúkọ mi sí Àbáyọ̀mí. Lódodo èmi kì í fi nọ́mbà tèmi sílẹ̀ fún pé mò ń post. Kí ló fẹ́ pè mí fún? Tí n bá ti kọ, dandan ni kó lọ sí. Wò ó, ṣé o ti rí bó ṣe rí? Olóńgbò dúdú, mìnì jọjọ. Completely.